a máa kú dédé àsìkò yìí yóò dára fún wa lágbára Ọlọ́run ọba. Àmì ìròyìn fẹ́lifẹ́li ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́bọ̀ tọ́ọ̀dẹ̀ ọjọ́ keje nínú oṣù kejìlá ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún à ń darí padà bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Lórí ètò ìlera gómìnà ìpínlẹ̀ Ondo Rotimi Akeredolu SAN, ní báyìí àwọn ènìyàn kan rèé ni wọ́n ti gbé ìgbésẹ̀ láti lọ sílé ẹjọ́ láti mọ ipò àyè ètí gómìnà Rotimi Akeredolu tó wà ní orílẹ̀-èdè bí wọ́n ti ń tọ́jú rẹ̀ lọ́wọ́ báyìí, pẹ̀lú bí ilé ẹjọ́ ọ̀hún náà bóun náà ṣe fún wọn ní àyè àti àǹfààní láti gbé ìgbésẹ̀ kí wọ́n lè ṣe ìwádìí ẹni wọn ipò eléyìí tí ètò ìlera rẹ̀ tó wà ní orílẹ̀-èdè bí wọ́n ti ń tọ́jú rẹ̀ lọ́wọ́ àwọn ènìyàn ọ̀hún tí wọ́n gbé ẹjọ́ náà láti pe ìjọba ìpínlẹ̀ Ondo sí àkíyèsí lórí kí wọ́n ṣàlàyé ipò eléyìí tí àyè ìlera Rotimi Akeredolu tí ara rẹ̀ wà báyìí. Láwọn ènìyàn ọ̀hún tí orúkọ wọn Olúfẹ́mi Lọ́sìn, bákan náà Ìṣíjọlá Kíkẹ́ àti Ológun Ayọ̀dèjì tó fi mọ́ Arógbó Ọláníyè, àwọn ènìyàn ọ̀hún ni wọ́n gbé ẹjọ́ ọ̀hún lọ sí ilé ẹjọ́ gíga èyí tó kalẹ̀ sílùú Àkúrẹ́ olúlu ìpínlẹ̀ Ondo, tí wọ́n ní láti bí oṣù mẹ́fà sẹ́yìn báyìí ni wọ́n ti fojú gánni gómìnà Rotimi Akeredolu kẹ́yìn ní ìpínlẹ̀ Ondo ní àkọ́kọ́ èyí tó rìnrìn àjò lọ sí ilẹ̀ òkèèrè láti lọ rèé tọ́jú ara rẹ̀. Nígbà tí yóò dé padà, wọ́n ní ìlú Ìbàdàn tí ṣolúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ ní gómìnà ọ̀hún dé sí, tó sì jẹ́ wípé kò ló oṣù kan kó tó tún gbéra padà lọ fún ìtọ́jú ara wọ́n ní ní báyìí àwọn fẹ́ mọ ipò àti àyè eléyìí tó wà kí ilé ẹjọ́ ọ̀hún kó gbé àwọn ìgbìmọ̀ kan kalẹ̀ eléyìí tí wọ́n yóò yàn láti lọ rí ṣe àbẹ̀wò sí Rotimi Akeredolu tí ṣe gómìnà ìpínlẹ̀ Ondo, kí wọ́n sì fún gbogbo olùgbé ìpínlẹ̀ Ondo lábọ̀ ipò eléyìí tí ìlera ara rẹ̀ tó wà, gẹ́gẹ́ bí ilé ẹjọ́ ọ̀hún bó ti fi àyè gbà wọ́n láti gbé ìgbésẹ̀ náà. Ilé ẹjọ́ kan ní ìpínlẹ̀ Èkìtì lánàá ti ṣe ọjọ́rú Wednesday ni wọ́n ti ti àwọn mẹ́rin kan gbọ́ngbọ́n wípé kí wọ́n lọ yẹgi fún wọn títí tí ẹ̀mí yóò fi bọ́ lára wọn àwọn afurasí mẹ́rin ọ̀hún ní àwọn ògbóǹtarìgì àwọn alọ́kólóhunkígbe adigunjalè tí wọ́n tún lọ́wọ́ nínú ẹ̀sùn ìpa ènìyàn ní ìpínlẹ̀ Èkìtì. Gẹ́gẹ́ bí ẹjọ́ ọ̀hún ti wáyé lánàá nílé ẹjọ́ náà wípé àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún ni wọ́n jẹ̀bi ẹ̀sùn ìdigunjalè àti ìsopàǹpàpọ̀ láti ṣiṣẹ́ ibi èyí tí wọ́n kà sí wọn lọ́rùn. Nígbà eléyìí tí ẹjọ́ ọ̀hún lọ lọ́wọ́ ni wọ́n sọ wípé ẹni tó jẹ́ olùpẹ̀jọ́ èyí tó rojọ́ tako àwọn oníṣẹ́ ibi ọ̀hún, òun ló tẹ́ pẹpẹ àwọn ẹ̀rí mẹ́ta pẹ̀lú àwọn ọ̀rọ̀ àkọsílẹ̀ èyí tí àwọn adigunjalè ọ̀hún tí wọ́n kọ sílẹ̀ èyí tó sì fi mọ̀ wípé lótìtọ́ àti lódodo ni wọ́n jẹ̀bi ẹ̀sùn tí wọ́n kà sí wọn lọ́rùn. Ṣùgbọ́n ẹni tó jẹ́ agbẹjọ́rò fún àwọn olè mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún, òun ni kò ní ẹ̀rí kankan rárá ṣùgbọ́n tó ń ṣojú pérépéré òbí egbére èyí tí wọ́n gba ẹni lọ́wọ́ rẹ̀ níwájú adájọ́ ọ̀hún pé kí wọ́n dáríji àwọn oníbàárà òun, eléyìí tí adájọ́ ọ̀hún sì kọ̀ jálẹ̀ wípé ẹnikẹ́ni yòówù tó bá ti ṣe ohun tí ò tọ́ lábẹ́ òfin, òun ló ní ìbámu ìjìyà eléyìí tó tọ́ sí àwọn èèyàn mẹ́rin ọ̀hún tí wọ́n dá ẹjọ́ ikú fún ní ìpínlẹ̀ Èkìtì ni ọ̀gbẹ́ni Ṣẹ́gun Friday eléyìí tó jẹ́ ní ọdún mọ́kàndínlógójì 39 years, bákan náà Tìjání Ṣeun ẹni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n 27 years, Ògúnyẹmí Ọlárewájú ẹni ọdún mọ́kàndínlọ́gbọ̀n 29 years àti Adébáyọ̀ Tọ́pẹ́ tí ṣe ẹni ọdún mẹ́tàdínlógún 23 years. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún ni wọ́n ní kí wọ́n lọ yẹgi fún látara yìí pé wọ́n ṣe ìdigunjalè sí abúlé kan tí wọ́n ló wà ní Ìràrẹ́ ní ìjọba ìbílẹ̀ Mùbá ní ìpínlẹ̀ Èkìtì.
ní ọjọ́ 24 oṣù kejìlá ọdún 2018. láti ìgbà náà ni wọ́n ti kó wọn pamọ́ sínú àhámọ́. wọ́n ní ọ̀gbẹ́ni kan Adélékè Abíọ́dún òun ni wọ́n digunjalè tí wọ́n gba ọ̀kadà alùpùpù bàjáàjì lọ́wọ́ rẹ̀ pẹ̀lú àwọn ohun ìjà olóró èyí tí wọ́n lò láti fi ṣe arákùnrin ọ̀hún léṣe ní báyìí ẹjọ́ ọ̀hún tó wáyé lánàá ti ní kí wọ́n lọ yẹgi fún àwọn mẹ́rẹ̀ẹ̀rin títí tí ẹ̀mí yóò fi bọ́ lára wọn. ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ló tuntun lọ́wọ́ tó àwọn afurasí 5 tuntun ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí fún àwọn ìwà iṣẹ́ ibi èyí tí àwọn oníṣẹ́ ibi ọ̀hún tí wọ́n ṣe ní ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde láti ẹnu ẹni tó jẹ́ alábòójútó àti ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn CP Abíọ́dún Alámùtù èyí tó gbé ọ̀rọ̀ ọ̀hún fún àwọn akọ̀ròyìn láti mọ ojúṣe àti akitiyan ẹ̀ṣọ́ aláàbò tó fi mọ́ àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn sọ di mímọ̀ wípé nínú ìwádìí èyí tí wọ́n sì ń ṣe lórí ìṣẹ̀lẹ̀ ìkọlù èyí tí àwọn adigunjalè tí wọ́n ṣe sí agbègbè Ṣàpàdé ní àríwá Rẹ́mọ ní ìpínlẹ̀ Ògùn níbi tí wọ́n ti yìnbọn fún àwọn akẹ́kọ̀ọ́ èyí tí kan nínú àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún tó gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra nínú àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gbogbonìṣe Gateway Polytechnic èyí tó wà ní Ṣàpàdé ní ìpínlẹ̀ Ògùn. Abíọ́dún Alámùtù tó jẹ́ ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ni àtìgbà yìí ò ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ni wọn ò ti sùn ni wọn ò ti wò nítorí pé ojú ohun tó burú jáyè kírúfẹ́ àwọn nǹkan báyìí kó máa ṣẹlẹ̀ kí iléeṣẹ́ ọlọ́pàá kó sì fọwọ́ lẹ́ràn CP Abíọ́dún tẹ̀síwájú ó ní láti ìgbà náà ni wọ́n ti ti ẹsẹ̀ bọ́ ṣòkòtò ìwádìí ó ní láìpẹ́ yìí ni wọ́n tún rọ́wọ́ tó àwọn 5 tuntun ṣàràṣàrà tó jẹ́ àwọn afurasí oníṣẹ́ ibi èyí tí wọ́n lọ́wọ́ pẹ̀lú àwọn ènìyàn eléyìí tó lọ digunjalè àwọn agbègbè ọ̀hún bí Ìparà Rẹ́mọ, Ìṣàrà àti Òdè Rẹ́mọ tó fi mọ́ Ṣàpàdé lápapọ̀. wọ́n ní wọ́n tún gba ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Lexus 2 àti àwọn ohun ìjà kan èyí tí wọ́n bá lọ́wọ́ àwọn oníṣẹ́ ibi ọ̀hún èyí tí wọ́n ti gbà sílẹ̀. Alámùtù tó jẹ́ alámòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ni àwọn sì ń tẹ̀síwájú nínú ìwádìí wọn onídígẹ́rẹ́ tí ìwádìí ọ̀hún bá tàn tí wọ́n sì ti rọ́wọ́ tó àwọn oníṣẹ́ ibi ni wọn yóò taari wọn lọ sí ilé ẹjọ́ fún ìdájọ́ lábẹ́ òfin. Gbajúgbajà ajàfún ẹ̀tọ́ ọmọ ènìyàn Olóyè Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn túmọ̀ sí Sunday Igboho ó mà ló ti sọ̀rọ̀ jáde báyìí pẹ̀lú àwọn ọ̀rọ̀ kan tí wọ́n fi wá lẹ́nu èyí tí àwọn akọ̀ròyìn tí wọ́n ṣe fún bàbá òun níbẹ̀ ni ló ti sọ òbítíbitì ọ̀rọ̀ jáde lórí ìgbà tí àwọn ẹ̀ṣọ́ aláàbò ọ̀tẹlẹ̀múyẹ́ DSS èyí tí wọ́n wá gbé nílé rẹ̀ tó wà ní ìlú Ìbàdàn ní ọjọ́ kìíní nínú oṣù keje ọdún 2021. ní báyìí Olóyè Sunday Adéyẹmọ èyí tí a mọ̀ sí Sunday Igboho ti sọ̀rọ̀ ó ní bí wọ́n ṣe wá sínú ilé òun ọ̀hún ó jẹ́ nǹkan tó bá òun lójijì àti eléyìí tóun ò retí rẹ̀ rárá lábẹ́ ààrẹ àná Muhammadu Buhari pẹ̀lú bí bàbá òun ṣe gbé ìgbésẹ̀ èyí tó tún jẹ́ pé lásìkò tóun fẹ́ ìrìn àjò kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà lọ sí orílẹ̀-èdè Germany tóun gba orílẹ̀-èdè olómìnira Bẹ̀nẹ̀ wọlé tí wọ́n tún fi ọwọ́ òfin mú òun èyí tóun lò tó ọdún kan ó lé nínú ọgbà àmọ́ ní orílẹ̀-èdè Bẹ̀nẹ̀ lọ́hùn-ún. Sunday Adéyẹmọ ti wá sọ̀rọ̀ ó ní ibi líle là á bọ́kùnrin ogun ó ní inú òun dùn nínú ìwádìí àti àyẹ̀wò tí wọ́n ṣe nínú ilé òun fi hàn wípé kò sí ohun ìjà olóró kankan eléyìí tó lè tako òfin orílẹ̀-èdè Nàìjíríà ó ní ṣùgbọ́n ìbànújẹ́ ọkàn ló jẹ́ látara wípé wọ́n pa ọ̀kan nínú àwọn ènìyàn èyí tó jẹ́ ọmọ òun èyí tó ń gbé pẹ̀lú òun tí wọ́n jọ ń lọ tí wọ́n jọ ń bọ̀ fún ìjàǹgbara orílẹ̀-èdè olómìnira Yorùbá. nínú ọ̀rọ̀ òun fi kún wípé àwọn ò tí ì sùn bẹ́ẹ̀ sì ni àwọn ò wò lórí gbígba orílẹ̀-èdè olómìnira ti Yorùbá báyìí ó ní ṣùgbọ́n ohun gbogbo ló ní ìgbà àti àsìkò nítorí wípé bí igi bá ti wọlé igi tòkè rẹ̀ báyìí là kankan yàn ó ní àwọn nílò láti gbé àwọn ìgbésẹ̀ ńlá kan lábẹ́ kó tó di pé wọ́n kéde orílẹ̀-èdè olómìnira ti Yorùbá. lákòótán nínú ọ̀rọ̀ Sunday Igboho ó ní òun rọ gbogbo ọmọ Yorùbá káàfàtà nílé lóko àti lẹ́yìn òde láti má káàárẹ̀ ọkàn bẹ́ẹ̀ sì ni kí wọ́n ní ìrètí òun ìgbàgbọ́ wípé lọ́jọ́ kan láìpẹ́ orílẹ̀-èdè Nàìjíríà
á yọ orílẹ̀-èdè olómìnira Yorùbá kúrò ńbẹ̀ ní ọ̀nà eléyìí tó bá òfin àti ìlànà mu táwa náà yóò sì gbára wa kúrò ní oko amúnisìn eléyìí tí àwọn adarí wa èyí tí wọ́n kó wa sí báyìí gẹ́gẹ́ bí Sunday Igboho bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ fún àwọn akọ̀ròyìn. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà obìnrin èyí tó jẹ́ ọ̀kan nínú àwọn DJ èyí tó máa ń kọrin tó sì máa ń to irinṣẹ́ fún wọn ò ní òde eré tó jẹ́ ọmọ gbajúgbajà ṣòwòṣòwò ní orílẹ̀-èdè yìí Florence Ọ̀tẹ́dọ́là tí gbogbo èèyàn mọ̀ sí DJ Cuppy ló ti sọ̀rọ̀ jáde báyìí o wípé òun lo àsìkò yìí láti rọ àwọn olólùfẹ́ òun kí wọ́n fọwọ́wọ́nù kí wọ́n fi yèdè nù bákan náà kí wọ́n ṣe sùúrù pẹ̀lú òun tẹ́ ẹ̀ bá gbàgbé DJ Cuppy ló sọ̀rọ̀ wípé síwájú kí ọdún yìí ó tó kanlẹ̀ nínú oṣù kejìlá ọdún 2023 òun yóò gbé àwọn orin oríṣiríṣi aládìídùn jáde fún àwọn olólùfẹ́ òun torí pé òun náà ti ń kọrin ṣùgbọ́n nínú ọ̀rọ̀ eléyìí tí DJ Cuppy tó fi léde ó ní kí gbogbo wọn ṣe sùúrù nítorí pé òun sì ń kọ́ ẹ̀kọ́ orin lọ́wọ́ ni ó ní bẹ́ẹ̀ sì ni bẹ́ẹ̀ náà bá ń kọ́ ẹ̀kọ́ nǹkan lọ́wọ́ ó ní láti ṣe sùúrù kó mọ̀ dáadáa síwájú kó ń tọ̀hún tó bẹ̀rẹ̀ sí ní máa fi yangàn láwùjọ ni nítorí pé ààbọ̀ ẹ̀kọ́ ó léwu DJ Cuppy ni òun sì ń kọ́ ẹ̀kọ́ orin ni ṣùgbọ́n òun fi dá àwọn olólùfẹ́ òun lójú wípé láìpẹ́ láì jìnnà òun ti ń ṣe ọbẹ̀ aládìídùn orin kan eléyìí tí ó mì gbogbo àgbáńlá ayé tìtì pàápàá jù orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ adúláwọ̀ eléyìí tí wọ́n yóò máa kó jẹ wìtìwìtì ní àwùjọ ni ó ní láìpẹ́ láì jìnnà orin ọ̀hún yóò jáde nítorí pé bí ojúmọ́ ti mọ́ tilẹ̀ ń ṣú ní ìmọ̀ ẹ̀rọ àti ọgbọ́n orin èyí ló ń tẹ̀síwájú sí ó ní ibi ayé bá sì kọjú sí èèyàn gbọ́dọ̀ kọjú síbẹ̀ ibi ayé bá kọjú sí èèyàn gbọ́dọ̀ kọ ẹ̀yìn síbẹ̀ gẹ́gẹ́ bí DJ Cuppy bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún ó ní láìpẹ́ láì jìnnà àwọn orin òun yóò jáde ṣùgbọ́n kí àwọn olólùfẹ́ òun kí wọ́n ṣe sùúrù fún òun nítorí pé òun sì ń kọ́ ẹ̀kọ́ lọ́wọ́ ni ṣùgbọ́n òun yóò tó ṣetán tí gbogbo rẹ̀ yóò fi di ọbẹ̀. tó ẹ̀yin ará ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́bọ̀ tọ́ọ̀dẹ̀ títí dojúmọ́ ọ̀la tẹ́tù máa láǹfààní sí ọ̀tún ròyìn míì gbogbo aládùúrà síwájú ìgbà náà wípé aburú ò ní ṣẹlẹ̀ sí èmi àti ẹ̀yin o Fúnmi Adénúgà lẹni tó múlò yàn wá sí ojú amóhùnmáwòrán yín ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.